Hello. Wọ́n ní àṣeni wọ́n máa ṣera wọn ni o. Wọ́n ní ìkan nínú àwọn ẹ̀gbọ́n Ashley pé Ògúnjàre ti pa á lénìí. Ó dà bẹ́ẹ̀. Wọ́n ní láti 2 weeks ago ló ti ń sick. Wọn ò mọ irú sickness tó ń ṣe. Wọ́n gbé lọ sí hospital. Wọ́n ní kán gbé padà kán lọ tọwọ́ ilé bọ̀. Wọ́n ní nítorí gbogbo oògùn tó ń lò fún kò tíì tó ṣiṣẹ́. Pé therefore kì í ṣe ọ̀rọ̀ tó hospital. Wọ́n ní wọ́n ti gbé lọ sí hospital rí tán ti ní kán dà á padà. Pé wọ́n ní kán lọ bẹ ẹni tán ṣẹ̀. Wọ́n ní woman yẹn pé wọ́n ní ṣe ni ẹ̀gbọ́n ẹ̀ mi ì rí mo feel pé ẹ̀gbọ́n ẹ̀ tó máa ń wá sí palace. Wọ́n sọ wípé eléyìí náà máa wá palace. Pé ṣùgbọ́n ó wà lẹ́yìn Ashley digbé. Pé ó wà lẹ́yìn ẹ̀ pé kó máa bá Naomi jà. Wọ́n ní therefore pé kò tiẹ̀ fún wọn nísinmi, kò fún Naomi nísinmi láti máa bá jà. Láti jẹ́ kí wọ́n ní gbogbo nǹkan tí Ashley bá ń ṣe ó máa kọ̀. Ṣe eléyìí kó má give dance fún Naomi. Ó ò ní kúrò fún Naomi. Àfi tí Naomi bá kúrò fún ẹ. Wọ́n ló wà lẹ́yìn Ashley digbí pé gbogbo àwọn tó ń back Ashley pé àṣẹ wọn pọ̀. Wọ́n ní eléyìí ó ti wá bá pé nígbà tí sickness ẹ̀ kọ̀ wọ́n á ní kán lọ bẹ Naomi. Ní Ashley fi wá bẹ Naomi nítorí lady yẹn pé kó jọ̀ọ́ kán dáríjì àti girl yẹn pé wọ́n ní wọ́n bẹ Naomi níbi tó ti. Pé Naomi dẹ̀ tún sọ pé òun ò ṣẹ̀ o. Àwọn ò ṣẹ̀ o. Òun pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun máa gbàdúrà kán lè mọ̀ pé ó tán o. Pẹ̀lú gbogbo bẹ́ ṣe disturb òun. Òun ò fi ṣe ìbínú. Ó máa lọ rí wàá rí ìwòsàn nǹkan pé èmi kọ́ ni mò ń ṣe ẹ́ o. Wọ́n ní nǹkan kan wọ́n ṣáà ti lọ. Wọ́n ló wá dèní bó ṣe wá pé ó yí kọ́lí nìyẹn. Wọ́n ní bá wo ààfin lénìí níṣe lààfin dàrú. Ariwo tí Ashley wá ń ké ni pé Naomi ti pa òun lẹ́gbọ̀n. Àfìgbà tán bẹ Naomi tí Naomi ò gbà. Àfìgbà tí Naomi pa ẹ̀gbọ́n òun. Àfìgbà tí Naomi sì ṣe kinní tó ṣàwo. Wọ́n ló jẹ́wọ́ fún Naomi pé òun gangan òun ti ṣẹ̀ Naomi. Òun gan lókùnfà nǹkan tí òun fi ń sick torí Naomi òun ti pé òun ò tiẹ̀ fún. Òun lòun kọ́ Ashley pé kó ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí. Pé kó má gbà fún Naomi o. Ó ò gbọdọ̀ gbà fún. Torí Naomi ó máa kúrò láàfin fún ẹ. Ìwọ yìí dẹ̀ ló máa di queen tó máa dé adé. Wọ́n máa gba adé yẹn, wọ́n máa gbé fún ẹ adé queen pé ìwọ ló máa di queen ilé. Wọ́n ló dúró tí Ashley gbágbágbá. Pé Ashley kẹ̀. Pé Naomi kẹ̀ pé kò gbọdọ̀. Ashley ò gbọdọ̀ give down fún Naomi o. Wọ́n ní pẹ̀lú nǹkan tí Naomi fi ń leṣọ tó ń leṣọ. Wọ́n wá sọ pé ó ti pa pé wọ́n ní Ògúnjàre ti pa. Ṣé mọ̀ pé mo sọ fún wa mo ní Ọlọ́run máa fún Ògúnjàre láàyè pé kó ṣe wọ́n bó ṣe kó fojú wọn gbolẹ̀. Bóyá wọ́n á change sí rere. Ọlọ́run ò kí ń fipá mú èèyàn. Nǹkan tó bá yàn láàyò òun ni kó ṣe. Tó bá pay ẹ́ pé ó pay ẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Tó bá dẹ̀ pay ẹ́ wàhálà ló kó rẹ̀ sí. Wọ́n ní torí ẹ̀. Wọ́n ti wá bẹ Naomi lẹ́ẹ̀kan pé Naomi dẹ̀ sọ pé kò sẹ́ni tó ṣẹ̀ òun. Òun kọ́ lòun ṣe ẹni tí ó sick. Wọ́n wá fi pàdé pa ẹ́ lénìí pé Ashley wá ní òun ò ní gbà o. Òun ò ní gbà pé àfìgbà gbogbo bó ṣe bẹ Queen Naomi. Àfi ìgbà tí Queen Naomi wá pa ẹ̀gbọ́n òun. Ẹ̀yin èèyàn mi. Ṣé kò wá dà bẹ́ẹ̀? Wọ́n ní tí ẹlẹ́jọ́ bá máa jẹ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Gbogbo iṣẹ́ tán ti ṣe sí Naomi tí gbogbo ẹ̀ ti lọ bí ilẹ̀ bí ẹní. Wọ́n ní Naomi Ọlọ́run ẹ̀ ló jà fún kì í ṣe èèyàn. So Ashley ńsìn wọ́n ní ó lóun ò ní gbà. Bó tiẹ̀ gbà nǹkan kí ló fẹ́ ṣe? Ìwọ náà tún fẹ́ kó máa para ẹ̀ dànù. Àwọn tó ń tẹ̀lé yín alátìlẹyìn òun wá dà.
Ọlọ́run má jẹ́ kómi tán. Tómi bá tiẹ̀ tán lẹ́yìn ìjà wọn, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àfi kán jáwọ́, tán ò bá jẹ́wọ́, bọ́n ṣe máa kú dànù nìyẹn. Kí ló dé? Ọmọ ọlọ́mọ nítorí pé ó wá fọ́kọ kò wá ní nísinmi. Ẹní kó fò kó níṣo. Eléyìí náà á kọ́ Ashley náà lọ́gbọ́n. Á kọ́ gbogbo wọn pátápátá tọ́n fẹ́ kí Mariam kó rí mímí. Olúwa ṣeun. Ẹ̀yin èèyàn mi, ṣé ó dà bẹ́ẹ̀ àbí ò dá? Bó ṣe yẹ kó rí náà nù. Bó ṣe yẹ kó rí. Tógunjayé bá tiẹ̀ fẹ́ ṣe fún kó mú gbogbo wọn, kó kán wọn ní ẹsẹ̀, kó kán wọn lápá. Kán mọ̀ pé gbogbo ibikíbi tán bá lọ, ọwọ́ Naomi ná máa rí nítorí pé Naomi ò rí tiwọn rò. Kò pe tiwọn láìda. Kò pe tiwọn sí ibi. Ibi tí ìyàwó ẹ̀ bá ní kán lọ. Àbí tí Ọlọ́run bá ní kán lọ náà máa lọ. Ìyẹn Naomi. Ó wá sọ wípé èmi Ọlọ́run ní kó ń ṣe báyìí, ó dẹ̀ máa ṣe. Kò ń wájà o. Yours truly ló máa ń lọ tiẹ̀ ni. Ẹ̀yin wá sọ wípé àníṣe ẹ̀ ní gbà fún. Bẹ́ẹ̀ gbà fún Ọlọ́run ò dẹ̀ ní gbà fún yín. Kẹ́ go scot free. Yes now. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé mo ní kí n fi eléyìí wá update yín. Pé mo sọ wípé wìnrìnwìnrìn yìí ń bọ̀ lẹ́yìn. Kátakátá. Wọ́n ní baba késekése. Pé wọ́n á gbélé gbọ́. Ẹ rí pé ó dà bẹ́ẹ̀. Ó tiẹ̀ máa bá wọn ṣe díẹ̀díẹ̀. Kó tiẹ̀ máa wáyé díẹ̀díẹ̀ bẹ́yẹn. Bóyá wọ́n á tiẹ̀ stop. Kán stop, kán dẹ̀ tọwọ́ ọmọ wọn báṣọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa mí o. Ẹ bá mi share, kẹ́ bá mi like o. Kẹ́ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Wọ́n ní bó ṣe ń rí. Tọ́n bá ní kán wá bó ṣe ń rí wa, wọ́n ní bó ṣe ń rí náà nìyẹn. Tí gbogbo wọn t'Ògùnjàre bá ń dá sẹ̀ríyà fún, k'Ọlọ́run kó fún Ògùnjàre ní ààyè kó deal pẹ̀lú àwọn oníṣẹ́ ibi. Nígbà tọ́n kìlọ̀ fún wọn tán náà wọn ò ní gbà. A ó wá fi wọ́n lẹ̀ sí fún yèrìrà. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ó ti rí bẹ́ẹ̀ náà. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share. Kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Kẹ́ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Nítorí ẹ̀yin èèyàn wa tó ṣẹlẹ́ńkẹ́ jọ, ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé wọ́n lè kó yọ yín kéré. Ẹ kú làákàyè. Kẹ́ bá dá sọ̀rọ̀ yìí. Wọ́n ní ẹ̀gbọ́n Naomi, ẹ̀gbọ́n Ashley. Wọ́n ní èní ni ó gbẹ́mìí mì torí ọwọ́ iṣẹ́ ibi wọn. Àwọn tó kù lẹ́yìn kán má sọ àsùnpara o. Visitation ń bọ̀ látọ̀dọ̀ Ògúnjayé o. Kẹ́ múra síbi. Èyí tó ń ṣe rere kẹ́ múra sí iṣẹ́ rere. Àti ibi àti ìkà kò sí tí ò ní pé. Ẹ continue. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ ṣe like.